èrè mi ò tí a ń ṣọba bájọba náwó lòun èmi ò ṣọba ọba náà máa ń bá ọba náà máa ń bá náwó èmi ò ṣọba ògbọ́n kí pẹ́ra mi lọ́ba rí èmi ò ṣọba ọba báwo nítorí àtọ́ba ọba yapa gan president làwọn àwọn tó máa mú ọ̀pá àṣẹ fáwọn ọba ìjọba àwọn tó máa mú ọ̀pá fún ọba ìpè gbà tó bá ti dẹ́ mọ́ àtúrọ̀ olóyè gbadélẹ̀ fẹ́ lómi. Èmi jẹ́ pé èyí jẹ́ ìjọba ọ̀rọ̀ tó wá bàbá ṣeré tí ó sọ bẹ́ẹ̀ ọmọ kò lè dùn ọ̀rọ̀ tó wá orúkọ wa wá sọ tábàdọ̀tù lọ sọ àmì lè wọ́n ṣe lè wọ́n ṣe ẹ̀yin tó ń pọ̀ bá sọ ẹ̀yin tó pọ̀ bá sọ ẹ̀yin ìjọba sọ. Ọ̀tẹ̀ká lọ́yìn ọ̀gbìn ọ̀tẹ̀ká tètè lásìkò ṣàtàjọ. Látòrí recognition tó fi dorí gratitude kọ́lọ́ tó sọ́gbàrà ọ̀tún ha. Fún mi I myself ìrora o. Ó bá lè dojú dáadáa yìí. Many people lè gbé mi bọ̀ sójú. Ẹlòmí yé kọ́ èèpo lágbára ẹ̀ka bá wọn. Àmàlàdúgbò yóò pọ̀ yóò pò àti àwẹ̀rò Jésù. Ìbá sílá tó ń sẹ́kún lé àmàmà. Èèyàn tẹ́lẹ̀ ó ń pọ̀ olùṣèlú. Tẹ́lẹ̀ ó ń pọ̀. Ó ti rẹ́ mi táwọn èmi ò kárẹ̀ ẹ̀. Abesas. Ọkọ̀ tí ìṣàbíọ̀ lórí ta fọ́ọ̀rì. Ọmọ ti yẹnu ọlọ́ba yẹn sọ. Èèyàn jẹ́ nǹkan lẹ́yìn mọ́ iṣẹ́. Ẹ̀ tọ́jú ọmọ mẹ́wàá ilé ọ̀pọ̀ tó ta mọ́tò. Báwo ni mọ́tò yẹn bàtú? Ilé ọ̀pọ̀ kàbọ̀ láti lọ́tọ̀ yẹn mọ́ iṣẹ́. Ẹlòmíyé pẹ̀ èèpọ̀ ẹ̀ bá ẹ̀ka gáàsù. Ọba ní kí pò dọ̀yà báyìí tó sọ pé ní bàṣẹ́ńkọ́nù ọba ọlọ́run tó ń jalè ní ìkọ̀wé. Orin tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn hàn. Bàṣẹ́ o mọ̀láfá náà wù mọ́ kánà àlíyá. Àgbéga ńlá mọ̀ ń bèrè òfìṣẹ́ ń lò. Mọ̀láfá náà wù mọ́ kánà àlíyá o. Mọ̀láfá náà ó bèrè òfìṣẹ́ ń lò. Ìyẹn ní ti December ṣùgbọ́n lẹ́bàá sọ wá. Mọ̀láfá náà wù mọ́ kánà àlíyá. Ó jáde tán àgbéga ńlá mọ̀ ń bèrè òfìṣẹ́ ń lò. December tọ́ni. Ẹyin tí wọ́n àti bọ́lá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àbí ogúnlógúnlé àti fẹ́ pàrọ̀ èjì bọ́lá bá sọ wá. Àwọn oníjáde ní December àwọn ojúlọ́lá lẹ́yìn èyí ó lè tọ́dún mẹ́ta ọdún mẹ́rin àlàbí òkan tó tó ṣe rẹ́kọ̀dù kò sọ́dọ̀ ọdún wọn. Àìṣọmọdé mọ́lá àbákan pàṣẹ wọn ò ṣọdọ̀ ọdún mọ́lá àbákan àbí òkúnlẹ́kúnlẹ́. Rẹ́kọ̀dù kó in 3 years or 4 years ibà ṣe ọ̀rẹ́sẹ̀ alámámá ṣe wọn ṣe fi ẹ̀wọ̀n o kì í ṣe pé star àmọ́ tún wá wọn lè rẹ́sẹ̀ ọ̀rọ̀ àṣírẹ́. Dábàá ka rẹ́kọ̀dù mi pàṣẹ 1 2 3 4 ó ti wọ 57 bá àṣírẹ́ 57 rẹ́kọ̀dù àlàbí ojú wọn. Kí ló tún wá wá? Dáhùn bá mi méjì ọdún sí màá ṣe. Ó di bí tún náà èyí kan ọ̀kan gbogbo 60 igi ló tún kù. Mi ò ṣe rẹ́kọ̀dù ọdọọdún mọ́. Dáhùn bá ti ṣe lẹ́yìn. Ibà ṣe ẹsẹ̀ yóò tún ọdún mẹ́ta ọdọọdún mẹ́rin àlàbí ọba kan. Làbáńgà ẹ̀fọ̀dọ̀ọdún lẹ̀ fáwọn náà tí kà yẹn jẹ́ wọn kọ́.
Adébọ́lá ọ̀rẹ́ tọ́lá ló iṣẹ́ ti sún. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Ayé tí ó rí ẹ̀yin lẹ́gbẹ́ mi débà o. Ọlọ́run adúbẹ̀. Nípa dúpẹ́ o yàrá ìmúre mi. Ọlọ́run mo dúpẹ́. Mo dúpẹ́ bàbá. Dúpẹ́ la mi. Sáfàmù tí ń bá dúpẹ́ òun àná ìmúre mi. Ọlọ́run dúpẹ́ òun. Ilẹ̀ kàkà ọ̀rẹ́ mi o, wà á fún o. Kàkà ọ̀rẹ́ mi o, kọ̀ọ̀rọ̀ fún wa. Kọ̀ọ̀rọ̀ fún o ṣe kàkàkàkà. Ilẹ̀ kàkà ọ̀rẹ́ ṣe kan. Oṣù kàkà mọ̀dún mi o, kọ̀ọ̀rọ̀ fún wa. Kọ̀ọ̀rọ̀ fún o. Ilẹ̀ kàkà ọ̀rẹ́ mi o, kàkà mọ̀dún mi o. Oya kaka yọ àwòrán, ọjọ́ ìrọ̀ ní bọ́ọ̀lù àwọn Pasuma ní Pasuma yìí, àwọn Pasuma ẹ̀gbọ́n kàkàkàkà. Ọkọ̀ sáyì náà ọ̀gbìn bàbá mi síra, ọkọ̀ sáyì dájú wo mọ̀ ṣe. Ìlànà àwọn ọmọdé dájú wo mọ̀ ṣe fún òdòdó. Bàbá àṣìlá sáyé is champion pàtàkì mọ́sùrù yóò mọ̀ ṣe tàǹbóló ilẹ̀ mọ́sùrù yóò ṣe ooo tọ́jú kẹ́yìn dé ìpẹ́tẹ́ òòrùn Amẹ́ríkà àwọn tó tó dá o ṣe èèyàn kẹta ní àwọn làwọn ọjà ògùn ogun èèyàn bí ìkábẹ̀ òun mọ̀ ṣe ìkábẹ̀ òun ṣe pilot. Bàbá mi rà ní oṣù náà fún oṣù káká. Bàbá mi rà ní àwọn làbàdà ogunlógún. Ọmọgún ni wọ́n pè é ọmọ ṣe. Ọlọ́fọ̀ àdá àgbọn ọmọ ti ẹrú. Ọmọ ti ẹrú ọlọ́ọ̀gbà yóò káyọ̀ oṣù. Ẹ̀yin tó lúwo ẹgbẹ́ ọdún ojú ìlà àṣìlá. Ẹ̀yin tó lúwo ẹ̀yin tá a mọ́rin. Báyìí náà ni ó báyìí náà ni ó lóluwé àní báyìí náà ni ó báyìí náà ni lómo. Ọlọ́fadà àní báyìí náà ni ó bàbá ms gbogbo olúwo àwọn dèndé báyìí náà ni àwọn tọ́mìlì fígà oṣó àní báyìí náà ni oṣó èyí ọdún ọmọ èèyàn ṣe aníbọ̀yìn náà ni èèyàn tó ké dára ẹ̀hún ṣe ta ló sọ pé báyìí ò dá ta ló sọ pé báyìí ò sí ọ ẹ̀yà orin láti ìwọ̀n òṣè ìyẹ̀rú sùúrù ọ̀dọ́rìtì ìyẹ̀rú ẹ̀rọ sọ fún ìrìn ìpè ìpàyé dá ìyẹ̀rú ọlọ́gbà ẹ̀wọ̀n ṣe bá ń tẹ́jú ọ̀pọ̀ ọba mẹ́wàá ọba mẹ́wàá ilẹ̀ ọ̀pọ̀ ọmọ káyọ̀ ẹ̀mọ ṣe aṣíwájú ni wọ́n tó ṣe é mú ẹni ìtọ́jú Django yóò ṣe ṣẹ́rí understanding oníkìkì Django oníkìkì má gbà pé Django understanding ṣẹ́mi yóò ṣe Django yóò ṣe ọba èèyàn kúlẹ̀ adébà ẹ̀jẹ̀ yẹ̀wò yẹ̀wò lọ́wọ́ bá òṣè èèyàn gba síláàtọ̀ òkúnlẹ̀ ògùn mu débi tẹ́gbẹ́ ìjọ ìjọba ohun tó wà ohun tó wà ètò ìjọba ìyẹ̀wò òdìdọ̀ bá bá ṣe tọ́gbọ́dé tì mọ̀ sọ wá ní kò mọ̀ ṣe ṣé kò mọ̀ ṣe o. Ìyá ọlọ́mọ bàbá náà lọ́wọ́. Bàbá ọlọ́mọ ìyá náà lọ́wọ́.
ẹ̀yìn kẹ́kọ̀ọ́ wọn kẹ́ má sọ̀nà nù ojú mẹ́rin lójú náà lè tán ọ̀dọ̀ lè rí ogun ṣe. ó ti pọ̀ jù ìyẹ̀rù ọ̀gá ẹniyẹ ìyá ẹ lọ́mọ bàbá náà lọ́wọ́ ìyá ẹ lọ́mọ bàbá náà lọ́wọ́ ẹ̀rì kẹ́kọ̀ọ́ mọ́ kẹ́ má sọ̀nà nù oṣù ọkọ̀ ọmọ ẹ̀mú náà owó ìfẹ́ yìí bọ́lá bá dé bàbá oníṣòwájú ló mọ̀ ló olówó kì í fẹ́ ṣe kíní òun tó léwó ní ẹ̀kọ́ babaláwo ní ẹ̀kọ́ òṣèlú. Owó bàbá Kudus bàbá pẹ̀lú mi olówó kì í fẹ́ ṣe kíní. Ẹ jọ̀wọ́ ọ̀gá lọ́dún ẹ̀pọ́nlé kò tíya àti ìṣèbá ọlọ́run jí bọ́yá ọ̀gá lọ pọ́lẹ́kúnlé lágbàgà ní àlàfo òun lọ́rùn lẹ́yìn sí fún iye ṣe. ọ̀gá rẹ̀ ò sí mbò new prashara ọ̀gá rẹ̀ ò sí mbò mọ̀ ọ̀tún náà ṣe. ọmọ tí wọ́n ní ọ̀rọ̀ lọ́fà ọmọ tó lé àgọ́ ni ojú símbù wọ́n lówó àgọ́ ni àwọn táyé champion wọ́n testify sí pé ó lówó àgọ́ ni àwọn jọ́ngọ́lọ̀ àwọn náà testify sí fàṣẹ ó lówó àgọ́ ni ọ̀pọ̀ ọmọọba mẹ́wàá wọ́n sọ pé símbù yẹn lówó àgọ́ ni ó ṣe mọ̀rúfù ó lọ́mọ ní ó lè dúró dáadáa àwọn sáàmù ọ̀tá máa ń ké wọ́n testify sí ó lówó àgọ́ ni òkun lè fà á sí máa aláàbò ṣe símbù. èèyàn bá ń sí akẹ́bá ẹ̀jẹ̀ ọ̀gá ṣíṣá ọmọ ní aláàbò ní lọ́mú àwọn àtàwọn bákòbàkò àlọ́ owó ṣúgà. area. ilé bẹ́lẹ̀ òun gbọ́ làrá mi ó ti dájú kò ṣe é. Our president, our Beko Ogun squad. Eléyìí ti pẹ́ lójú bálábà sọ́wọ́. Tí mọ́ọ̀nì ìyẹn ò làwọn ẹ̀ka o, èèyàn tún ṣe ìmọ̀ṣẹ́. Sáà làrẹ́dò, òun jẹ́ tún ṣe ìtọ́jẹ́ làrẹ́dò yóò ṣe o. Ilẹ̀ tún ṣe ìṣàní pẹ́sidẹ̀ntì ẹ̀ wa. Ó báyọ̀ tún ṣe ẹ̀ Kafari mọ́mbọ́ ọkọ̀ wa ó ṣe ọkọ̀ wa tó ń ta ṣù ẹ̀ tó ń ta báàgì o tó ń ta kílọ̀ tara yẹn. àwọn táìdì ìdẹ́bù ní Naomi àwọn tí mọ́ọ̀nì èèyàn tí mọ́ọ̀nì yá ní wọlé òye ṣe. òye ṣe tún ṣe àwọn tí wọ́n ní àwọn tọwọ́ sílẹ̀mí ẹ̀yẹ́wọ́ sílẹ̀mí ni wọ́n mọ̀ ìyàwó ti lè wú ẹ̀yọ́ ayé nínú ọ̀bùn òní òní Nairobi ìwọ̀n ṣe èyàn tó kẹ́ ẹ̀ bá gbé ọmọ ṣe èyàn bá gbé ọmọ kẹ́ ẹ̀ ó jẹ́ tí ì ṣe ọ̀nà bàbá sọ́tà ọmọ ṣe ilé lára ẹ̀dọ̀ ọmọ ṣe ilé lára ẹ̀dọ̀ ọmọ kẹ́ ẹ̀ èèyàn tí mo ní ìní àwọn làmàgà ògùn àwọn tí ń jà níjọ inú àdúgbò èèyàn ṣe àwọn tí ṣì gòkè ètò àwọn bá sọ èèyàn tí mo ní ìwé òkà rẹ ti ń ṣe èmọkẹ máa dúró rẹgbẹ
ọjọ́ tí mo ní ọmọ náà mi. ọjọ́ tí mo ní èèyàn làbí ní ìrẹsẹ̀ àwọn tún ṣe ọjọ́ láàdó lẹ bàbá sọ́ọ̀tà èmi náà kí ẹ èmi náà bú ẹ o èèyàn táàdì lójú tẹ̀bá dé kẹ́yà tẹ̀bá dé nàróbì ìbò mi ìnàgbò ọjọ́ tí mo ní ọmọ tó dúpọ́ èèyàn tàrí ọrùn gbà wà lábí òwúsẹ̀ èèyàn lọ́lọ́dún lamẹ́ríkà ọmọ òjò ọ̀sán èmi náà kí ẹ èmi náà kí ẹ èmi náà bú ẹ o èmi nìkan nìyẹn àwọn kan wáyé ṣiṣẹ́ àwọn ayé ọjọ́ ìwọ̀n máa ṣe. ṣìkò kéètò àwọn òdìláì gbogbo ìbàdà ìyóṣó èèyàn ṣìkò kéètò àwọn tàbíláì ọmọ bàbá bàtà àwọn tíjè ìjẹ̀bú èèyàn fẹ́lẹ́ dání ìwéka lọ́gbọ̀n fọ́ọ́gán ìyẹn gángan lóyún tí àákìbù ẹgbẹ́ lórí ìjẹ̀bú òde ẹgbẹ́ lórí ìjẹ̀bú òde gbọ́dọ̀ sọmọ ẹgbẹ́ lórí ìjẹ̀bú òde o. ẹgbẹ́ lórí ìjẹ̀bú olóòjó ẹgbẹ́ lórí ìjẹ̀bú òde rẹ tẹnu wọn ẹgbẹ́ lórí ìjẹ̀bú òde o. oye di life aláàjì yọkọ aláàjà ilé di life àwọn bá sọ̀rọ̀ ẹsẹ̀ yìí ti gbẹgbẹ o okùn náà omi ọjọ́ ní kọ̀ǹpútà fílẹ̀ lápò kọ̀ǹpútà fílẹ̀ òṣìwọ́ ṣéwù ẹkùn balẹ̀ wọn December 28 àwọn tí kọ̀ǹpútà nígbà wọn sọ̀rọ̀ ẹsẹ̀ ló máa wá. Yọ̀mádé ti sọ́jú ẹ̀. Yọ̀mádé ti sọ́jú ẹ̀ tí ó bá wọn. Yọ̀mádé ti sọ́jú ẹ̀ àṣírá. Yọ̀mádé ti sọ́jú ẹ̀. Computer village on the 28 December. Ọ̀nà ògùn Yọ̀mádé ti sọ́jú. Ètò ìdí ìlànà ọ̀làǹfẹ̀ mọ́ọ́ká. Ọkọ̀ alájà ẹ̀mọ́sán. Èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ni kan ló dìnà mi. Ó ti lè mọ̀ ní pé sáà ti rẹ̀ ṣòro. Èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ni kan ló dìnà mi. Ó ti lè mọ̀ ní pé sáà ti rẹ̀ ṣòro gbogbo. Ọkọ̀ tàlájà, ayé tàfà ńlá, ayé ti Dubai connection. Alájà dílà ètò káyọ̀ ẹ̀rọ ṣe. Ìyáwó di lára ìdóso àwọn tó ń taṣọ òyìnbó ní fabric ṣe mọ̀ ṣe ojú aṣọ làwọn tà nílé alájà ẹ̀mí àyà ní lára ìdóso wọn. ẹ̀yin ìjọba àṣẹ bẹ́ẹ̀ ni ká nínú ẹ̀yìn orin ìláì oyè tó ká tètè bá sùn gbà ṣáfà òjò látọ̀rí recognition kò mú lórí gratitude ọ̀rọ̀ tó ságbára rẹ̀ tí ó ṣe di láì. ọlọ́gbọ́n bá ṣe bẹ́ẹ̀ kẹ́mi yóògùn kẹ́ẹ̀pẹ́ fún wa ẹni bí ikùn ló ń gbé ìbà sóyọ. ẹni bí ikùn ló ń gbé ìbà sóyọ o. Òṣèṣirò máa ń rà àwọn tàwílò òṣèṣirò náà àwọn ti sàǹkó lẹ́ẹ̀ṣirò náà gbogbo ọ̀tá èèyàn tàwílò iye mọ̀ṣẹ́ ọkọ̀ tóyìn iye mọ̀ṣẹ́ àwọn ti kọ́lá àjẹwọlé ọkọ̀ tóyìn Abraham mọ̀ṣẹ́ o bàbá ire àwọn ti sọ èèyàn sàǹkó ọmọ pàṣẹ ajílẹ̀ àbá àfihàn òkàwé sí ìrẹ́mà àwọn tó gbàgbọ́ mẹ́sàn-án.
kò sí ìtò. Delight bọ́lá ń bọ́ sọ fáwọn ọdẹ owó orí ẹ̀dá kọ̀ọ̀kan. Ọkọ̀ alájà òyìnbó aláṣọ. Alága tó ta fabrics aṣọ oríṣiríṣi làbójúmọ́. Ojú tíjọ ìjọ̀bú èrò fẹ́lẹ̀ àwọn táyọ̀ dédé yìí mọ̀ ṣe alágbájá gbogbo ti Kòròdú. Ojú táyọ̀ dédé mi alágbájá gbogbo ti Kòròdú. Ìyá lápá àzùmá ọjọ́ bí láìsí. Tèmi ní tèmi o, òjò náà sí ní ọ̀tọ̀. Light, òjò náà tó jọ. Ọwọ́ mi máa ro fúnfún dáná. Nítèmi ní tèmi o. Light, òjò náà tó jọ. Ọwọ́ mi máa ro fúnfún dáná. Ọkọ̀ alájà, abọ́gbé àbọ̀dání. Àwọn tí Dubai connect. Àwọn àfáà náà káàárọ̀ mọ̀ṣẹ́. Delight ọkọ̀ alájà, bàbá alájà. Ó máa ń jà mọ̀ṣẹ́. Ìwọ̀kúnlẹ̀ akẹ́bàjẹ́ mọ̀ṣẹ́ ńlá. Delight lójú àwọn ẹsẹ̀ ọ̀dọ́ ètò ló bá náwó. Alẹ́ náà gbà ọ́. Àwọn tí ń gbàgbé láàrín máa ń gbà pé náwó náà oògùn. Olówó tí mo mọ láàrín kò ní tọ́. Bóun ṣe ń náà lójú mi ń bọ̀rọ̀ pé sí èrò tẹnu. Olówó tí mo mọ láàrín kò ní tọ́. Bóun ṣe ń náà lójú mi ń bọ̀rọ̀ pé sí èrò tẹnu. Àwọn tòkè dára. People òkè dá o, òkè dá àbí mú èèmùsùn. Èrò àfa ńlá Dubai connect tó mọ̀ ṣe. Èrò bá a sí akẹ́mọ̀ ẹ̀jẹ̀ kárí di light ìhàlà mi yí wá. Àwòkún lè bá a sí máa bá àwọn síra. Delight wọn á fa náà ò mọ kánà gáliá. Àgbéká ńlá ńlá mo ń bèrè fún sẹ́mi o. Wọn á fa náà ò mọ kánà gáliá. Àgbéká ńlá ńlá mo ń bèrè fún sẹ́mi. Delight wọn á fa náà ò mọ kánà gáliá. Àgbéká ńlá ńlá mo ń bèrè fún sẹ́mi o. Àlíyá bàbá. Wọ́n fẹ́ rú ẹ̀ kò náwó. Kò sẹ́ni tí òun tó jèrè níbi ìṣẹ̀wò wa. Wà á bá náà wù mọ́ kárọ̀ káríà. Àgbéká lálá mọ́ ń bèrè fún ìṣẹ́yìn o. Wọ́n fẹ́ rú ẹ̀ kò náwó. Kò sẹ́ni tí òun tó jèrè níbi ìṣẹ̀wò. Wà á bá náà wù mọ́ kárọ̀ káríà. Àgbéká lálá mọ́ ń bèrè fún ìṣẹ́yìn o. Oṣù Delight ọkọ̀ alájà fabrics ló dà aṣọ oríṣiríṣi ni fabrics ló sọ pé òun máa tọwọ́ ọdẹjọ́ òkú ni lọ́wọ́ owó gbọ̀gbọ́ iye. Kò mọ ọjọ́ jù bẹ́ẹ̀ lọ alájà ẹ̀ẹ́dẹ̀ kọ́ wọ́n jó. Àgbàdo ìmọ̀ dáràn kálíyá. Àgbéká lọ́lá mọ̀ ń bèrè nínú iṣẹ́ òun.
òkè dára ábíwù mọ́ṣọ́ ọjọ́ òkè dára ábíwù mọ́ṣọ́. ẹjọ́ sílẹ̀ díẹ̀ ilé àbíbù ní oṣù òkè dára mọ́kẹ́ ó ti gbọ́dọ̀. àwọn ṣe ìsolúṣọ àwọn tánárẹ́ mi ṣe yí àwọn ṣe ìsolúṣọ ọ̀gbọ̀ṣọ ilé kẹ́kínà tí. òwe jẹ́ ògèdè òwe mọ́rọ̀ èyí láti bó ṣe wà kọ́kọ́ nìyẹn. àwọn ṣe ìsolúṣọ yóò kárí ẹ̀rọ mọ́ṣọ́ ọ̀nàrẹ́bù ń ṣe iye. wọ́n dé connection náà sí náà ọ̀nàrẹ́bù ìsọ̀nàrẹ́bù wọ́ọ̀dù tó ti wá yóò ká wá ọ̀nàrẹ́bù láwọn lè pè gbogbo wọ́ọ̀dù yẹn ti wá kọ́ nìyẹn kúnlẹ̀ lára àbákàrà fi ojú wa ọ̀nàrẹ́bù mi ṣe iṣẹ́ olùṣọ́ òmùkẹ́ àwọn ṣe iye solution ṣe. Òṣòkè dára àbíbò àwọn tẹgbà ìlókè dára ní àwọn àlàbí ẹgbẹ́ ìfọ̀nkó àbíbò òkè dára ní ọmọ tó lórí àsúnmí ni ó dúró bá ọ̀sẹ̀ ẹ̀bọ̀ ò ti pẹ́ ti pẹ́ èmi kọ́ ó ti gbẹ́gàn àlàbí òwe rà àgàtà fún mi. Tọ́jú aláàjì mọ̀ọ́rọ̀ o. Tọ́jú aláàjì Gani. Oṣù márùn-ún wo gbogbo támákì. Àwọn ti támákì ọ̀rọ̀ ní sọ̀bà àti ojúlówá. December 28 alábí ajọ́ máa gbá ní. Ó kárí ẹ̀ka ní èèyàn tèmi alábíbá àzùmá. Òkè dára àdúgbò. Àwọn ṣe iṣẹ́ olùṣọ́ ní ọ̀kárí ọ̀nà ọ̀rọ̀gún ní àlàfo. Ta ló fẹ́ gun kẹ̀kẹ́ rálì? Kẹ̀kẹ́ rálì. Ta ló lè gun kẹ̀kẹ́ rálì? Kẹ̀kẹ́ rálì. Àjùwọ̀n nìkan ló lè gun. Ta ló lè gun kẹ̀kẹ́ rálì? Kẹ̀kẹ́ rálì. Àjò òrìkọ́ lọ́lọ́dún kẹ̀kẹ́ rálì dáadáa jí bọ́lá ó mọ bó ṣe máa ń gùn. Á gùn síwájú, á tún gùn sẹ́yìn. Àjò òrìkọ́ ni ológun kẹ̀kẹ́ rálì àti àlè ìmúṣọ. Ẹyọ tí ẹrù ọ̀rọ̀ ọ̀bà yàn ó ẹyọ kúlẹ̀ ẹsẹ̀ ọ̀ṣọ́ rálì àti rálì ẹ̀ṣọ́ lọ́rọ̀ àlè ọ̀dọ́ ọ̀mọ̀ṣọ́ ṣáma orí tamak. Ṣáma orí tamak ẹ̀rọ káàdé ṣe àbúrò bàbá àwọn káàdé sòwò ṣe àbúrò bàbá ráfíà ilẹ̀ káyọ̀ ọ̀dọ́ bàtọ́ bí wà nínú ìwọ̀n ṣe orí ọwọ́. Gbọ́dọ̀ òwúrọ̀ yé. Ojú káyọ̀dé, àbúrò tàlà ó kárẹ́sọ̀, àbúrò tàlà àjùdó. Ọmọ Déjì, ó ti gbà gbọ́dọ̀ àárọ̀, alájùdó. Ẹ̀rọ fi ṣòwò ètò ọjà nígbà tó wá.
káyọ̀dé oníṣòwò tí ó rọ ọjà ní kò tiwa. bóyá dàgbà àdógbò tó yíyù gbígbà àgọ́ ọ̀fẹ́ àbúrò alájì ìdòwú ó dàgbà àdógbò ó ní gbígbà àgọ́ ọ̀fẹ́ àbúrò mẹ́múdù ó ní ẹ̀rù àgbálẹ̀kùn àjọ ló ń ta ọ̀rọ̀ owó ló ń ta ìdòwú àjọ ló ń ta òòó. ọ̀dà ọ̀dà àgbàlagbà olórí rò àgbàlagbà ẹgbẹ́ tó wọ́ ọ̀run ọ̀nà. jẹ́jẹ́ bọ́ksà olómìnira káàdọ̀sọ tí wọ́n. ẹgbẹ́ kan dídò gbogbo ṣe ṣáná lórí ká máa gbégbé. fìfẹ́ lè wọ́n ṣoṣo fìfẹ́ lè wá fìfẹ́ lè bọ́ọ̀sì nàmbà wá gbogbo fìfẹ́ lè bọ́ ṣoṣo àwọn ti ṣéwù ilẹ̀ ṣéwù tó fẹ́ràn pàṣẹ àbọ̀yìn ilẹ̀ àìdùn ìdòwú ní ìdòwú owó lẹ́yìn ìbejì lóṣó owó lẹ́yìn ìbejì ọ̀gá. ẹ bá ń tọ́jú yọmọ̀s mi yọ̀mọ̀dé ẹ̀ẹ́dùn balẹ̀mọ́ December 28 yọ̀mọ̀dé ti sẹ́tù ẹ̀ ìbára sí ọ̀yọ́ yóò sọ ìpínlẹ̀ àwọn àmì lọ́rùn. alájìbẹ̀rù ẹ̀fọ́kàn balẹ̀ December 28 orí tamak yọ̀mọ̀dé ti sẹ́tù ẹ̀ ìbára sí ọ̀yọ́ yóò sọ ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ yọ̀mọ̀dé ló sẹ́tù ẹ̀ fáwọn. àbúrò bẹ̀ ló sẹ́tù ẹ̀ fún Naira Marley yọ̀mọ̀dé ló sẹ́tù ẹ̀ fáwọn. ọlọ́gbẹ́gùn ní adẹ́rù àjọba ṣe ìdòwú mo ti lé olúwa ìdòwú orí ìtàwọn. owó ìfẹ́ lè bọ́ọ̀sì ilẹ̀ nọ́mbà wà ìfẹ́ lè bọ́ọ̀sì ṣàmú lórí bára báwo ló ṣe ń lọ ṣàmú lórí támákì báwo ló ṣe ń lọ ọmọ mi tó léyà ṣàmú lórí támákì ó dúró tán àwọn tí Gàdáfì tọ́jú Gàdáfì àwọn jona ẹ̀gbọ́n tamaku owó ṣe ṣàmú owó ṣe ìdòwú ẹ̀gbọ́n tọ́jú ṣéyìn gbogbo orí tábà bóyá fífẹ́ lè bọ́ọ̀ṣì òṣèré ọ̀pá bó tilẹ̀ èèyàn ọkọ mi yóò yí balẹ̀ báwọn kan bá jẹ́ gan mọ́ wọn báwọn kan bá jẹ́ gan tẹ̀sí o. pásítẹ̀ alẹ́ àjù ọlọ́. ilẹ̀ pásítẹ̀ ẹ̀mọ́ṣọ́. ojú pásítẹ̀. ojú pásítẹ̀ àwọn oníbàásí. ilẹ̀ pásítẹ̀ ojú wọn lọ. ọlọ́run jú gbogbo wa lọ. ojú pásítẹ̀ ẹ bá sí ẹ̀ẹ́sẹ̀ ìpínlẹ̀ ẹ̀ẹ́sẹ̀ ẹ̀mọ́ṣọ́. pásítẹ̀ ọ̀tá ní kí n pè é bí ẹ̀ báyìí tó sọ pé kiri kan ṣe tó lọ ọ̀dọ̀ ọlọ́run sọ̀rọ̀ jalè ní ìtọ́wọ́. pásítẹ̀ orí tó ní ọgbẹ́ wọn sọ ọ̀rọ̀ sí lẹ́yìn o ẹ sábà ń wò ó wọn. Ṣàmù Tamak tọ́jú Gàdáfì dáadáa tọ́jú jọba ẹ̀gbọ́n Tamaku yé mọ̀ṣẹ́ ọ̀tá ní kí n pè pásítẹ̀ báyìí tó sọ pé kí ni pásítẹ̀ ṣe lọ. oṣù pásítẹ̀ ìkàrí Ṣàmù Tamak ìbá bí jáde ọjọ́ bá ń wò ó. Ṣàmù Tamak àròyé ò gbàgbọ́ nínú ìbọn tí àrò.
lélẹ̀ àwọn ọmọ fi bọ́ńkà ṣàánú bàtú àwọn dàlà ló gbé fún wa. àti ìṣòbí bá a ṣe màlà ọmọ rí o. bàtà àti ìṣòbí bá a ṣe màlà ọmọ rí. àti ìṣòbí bá a ṣe màlà ọmọ rí kẹ́kí. ṣùgbọ́n tí mo dé. mẹ́jọ oyè pásítẹ̀ ọlọ́run bá jí gbogbo wa lọ. ilé ọgá ẹ̀ mẹ́ta ìyá ẹ̀ tàbí ojú ẹ̀. àwọn ogúnlẹ̀ náà fàìdà lọ́wọ́ fàìdà. ó ti dúró tán láàbà ìkàwé tipẹ́tipẹ́ fàìdà lọ́gbà alágé. ọmọ lè jẹ́ fúnṣà tùmí o káyé fàìdà làbí ẹ̀rọ. tàbí ọmọ tó ń bọ̀ lọ́nà ọ̀bà sóò ní abọ́rin. lè fàìdà àmọ́ ẹ̀rọ àbúrò jasper ọmọ ṣe èyí jẹ́ ìjọba ọ̀sán àmì àwòká jùmọ̀sà èyí ọkùnrin akẹ́kọ̀ọ́ àtẹ̀fà ṣe lẹ́yìn fáìtà yẹn àbúrò jasper ṣe àwọn jẹ́jẹ́ lẹ́yìn ṣe ń fẹ́ àìtà ọ̀nà pásítẹ̀ bọ́lá mọ́tò báwọn bẹ owó orí yẹn kankan. àwọn ti tẹ ìjọba bàbá tẹmẹ sí olùwò ọmọ náà òwò sọ òṣè fáìdà bàbá ọmọ tó bọ̀ lọ́nà bàwá sómi ọkọ̀ àbúsàtò àná kìíṣe yọ̀ọ̀yọ̀ ṣẹlẹ̀ o ọkọ̀ àbúsàtò àná kìíṣe yọ̀ọ̀yọ̀ ọ̀gáre fáìdà ọmọ náà ò bá sọ ibà ìwà sí akẹ́bàjẹ́ o alábò bàbá bá. ọjọ́ fáìtà ọkọ̀lẹ̀ ní àfúsà o. ọmọ àbókí amẹ́gbàlá kéèké ònà lọ́gbọ́gbọ́. ọmọ kẹta àwọn látọ́kọ̀ṣẹ́dì àmọ́ pàtí mọ́ pé èmi sàǹtì. àwọn ọmọ kẹta áfíríkà wọ́n tún yàgbá sẹ́yìn kan ṣáájú lè fẹ́ kí ìyá rẹ̀ wẹ̀. ó jẹ́ kí ṣáǹtì. àwọn ti Bristol ó bá aṣọ akọ́lọ́ jẹ́ kó lè wá sí. ó jẹ́ kí ṣáǹtì àwọn ti Bristol connection. àwọn ti Bristol ìmọ̀ṣẹ́ nínú London mọ́jọ́. ó bàbá wọ́n rà bí ni wọ́n bẹ̀rẹ̀ mọ̀ṣẹ́. kí ṣáǹtì yọ ṣe kí ṣáǹtì ìjọ nọ́mbà wọn rẹ̀ ó. owó làdúrà ẹ̀pọ̀ tó mọ́mọ́ mi ìyẹn mọ̀ṣẹ́. ẹ̀pọ̀ tó mọ́mọ́ mi ìyẹn ṣe. lẹ́yìn lábẹ́ àìká ò bá nira o. sàmúgbà bọ́ mi tí má di ìlànà.
kéjà ni àtúlùkọ́ ló àdúgbò ṣe. ẹsẹ̀ gbà yẹn ẹsẹ̀ gbà yẹn ẹyin lẹ́yìn rẹ̀kú tó pòwe. ẹni ọ̀ma sọ fẹ́rẹ́ ẹ̀dùnà ẹ̀ ń bá yín ẹ̀sẹ̀ ní ọyẹ́ wọn ní jáàsì ẹ̀ ẹ̀wọ̀n ṣe ọ̀dọ̀ ẹ̀. ẹjọ́ kẹlẹ́ mi. oṣù tí jẹ́ ìjẹun gbogbo bẹ́ẹ̀ kó ogún. òun tó ṣẹ́ra ọ̀pọ̀lọpọ̀ fúbà ọmọ pásítọ̀ tó ní jíbọ́ lábọ́sọ wá ẹ̀yẹ fọ́lẹ̀ rí ìjàmú. ìlànà tí ojú ọmọ ti yẹru. tí ojú ọmọ ti yẹru náà ẹni tí jẹ́ ìjẹ̀bú àwọn tó fẹ́lẹ̀ ní ìjẹ̀bú ọ̀pọ̀lọpọ̀ súpà àwọn yígọ̀ dọ̀tí ojú náà ogún lé lábẹ́gàn yìí àlàfo òun lọ́wọ́. àwọn ará sí. àwọn tí yígọ̀ òun fẹ́ náà wọ dóbọ̀ àwọn dóbọ̀ ní òun káyọ̀ yígọ̀. alájẹ alága ṣáìdì mi máa ń tọ́jú káàsì náà kò máa ń tọ́jú fáwọn táì mọ̀ ọ̀ṣun ní alága sílẹ̀. owó tó mú káà yín là. skúlmẹ̀tì mi ajọ́wọ́lé ìwé ni bọ̀ sínú ẹ̀ ní mo jẹ́. èso ikọ̀. ọ̀gá ìjọ iná. Oṣù pásítẹ̀ àwọn ọlọ́bí ọ̀sẹ̀ pásítẹ̀ ọmọṣẹ́. Oṣù tí wọ́n lọ ọmọ náà lọ pàṣẹ. Ọmọ wa gbogbo mọ́kàn níyì ló mọ̀ ṣe nọ́mbà wa. Èyí ọ̀gá àti àgẹ́ máa ń tẹ okùn lẹ́gbẹ̀ẹ́ ìgbàgbọ́ wọn ò ṣe ní ìjẹ́bú. CJ Ìjẹ̀bú èèyàn tó fẹ́ lónìí Ìjẹ̀bú òde èèyàn tó fẹ́ lónìí Ìjẹ̀bú òde CJ àwọn tó fẹ́ lónìí Ìjẹ̀bú òde. Immigration, love and peace, love and peace. Ojo immigration. Ilé love and peace immigration ọmọṣẹ́. Àwọn sí ìdáná àbúrò ti ṣàgáhùn. Ojo love and peace ọmọṣẹ́ immigration ọlọ́mọ. Ẹ bá bọ́lá ẹ̀ẹ́kùn. 2020 LRK
ẹ láàkè. ó ṣe ẹgbẹ́ náà. lọ́wọ́ ẹgbẹ́ òòbọ̀ ẹgbẹ́ bọ̀ ìnáwó àwọn tó lúwo gbogbo olúwo kákọ́sì gbogbo bẹ́ẹ̀ kó kú gbogbo olúwo làbẹ́rẹ́ bá ṣe gbogbo bẹ́ẹ̀ kó kú ó kárí ẹgbẹ́ òòbọ̀ ìhàn lábẹ́ ọkùnrin. Thank you. Aí chorou. Agora, ele é o bom. Ó, tá meu lá. O canal ali me dá aí de lá. Olha que a cama é sua pau. O cara é o bom, muito total, muito. Você só country. Eu vou te socar no outro para ó ṣe fagọ́dù òyìnbó níwẹ̀ ẹ̀sìn náà rẹ̀ ṣọ́ ìfàmì ìkọ́jú mọ̀ ṣe náà. ọba mẹ́wàá kọ́ máa fẹ́ kú bọ́ ìjà kò dá. onídàá máa fi irin bá kéjà kò rápá. ẹ máa fi ike bá ìjà kò dá. ọba mẹ́wàá káàbọ̀ láti London ṣe dáadáa lóde. káàbọ̀ láti London ṣe dáadáa lóde o. ọba mẹ́wàá ilẹ̀ pọ̀ òwe hàn. ó kárí champion. àwọn ìtàǹbọ̀lẹ̀ ìjẹ́ máa ń sùn ìtàǹbọ̀ o. gbọ́. Àwọn scorpion sára ṣoṣo. Àwọn oúnjẹ sára ṣo kárí ọ̀tọ̀ ọ̀tá mẹ́wàá òògùn. Ìwé pè sára lọ́pọ̀ àzúmọ́ ọmọ òṣèkọ́ dúró. Ilé abẹ́ sára. Ilé bí ọdún sára òtítọ́ ọ̀pọ̀ ọmọ òṣèkọ́. Ìfẹ́ ó ní ẹ̀sìn ní jọ̀hún. Orí ẹ̀sìn ní jọ̀wọ́ ìfọ́kọ́dù orí ẹ̀sìn ní jọ̀wọ́. Orí ẹ̀sìn ní jọ̀wọ́. Orí ẹ̀sìn ní jọ̀wọ́ òun kẹ́. Orí ẹ̀sìn. Ojú gbẹ́gẹ́ ojú ẹ kẹ́ni gbogbo Thailand. Ojú kẹ́ni gbẹ́gẹ́ gbogbo champion táyé ń bẹ níbí. Òun ló ta mọ́tò níbí jí bẹ́ẹ̀. Gbogbo mọ́tò tí gbẹ́gẹ́ ń jù wọlé. Ojú ẹ̀mí táwọn ò ló ń gbowó ẹ̀. Ó káwé táwọn ò mọ̀ ṣe èèyàn tó pọ̀ mọ́ o. Ọba náà ò ṣe lọ gbẹ́gẹ́ mi ò Thailand ò ṣe. Orí ẹ̀sìn ní jó. Ojú orí ẹ̀sìn ní jó. Ojú orí ẹ̀sìn. Èdè scorpion. Ilé scorpion ni. Ọkọ̀ ya gòkè nìyẹn. Ẹja kúkú sọ jáde. Àwọn tó mú gòkè gangan nìyẹn. Ojú scorpion ni àwọn ọba ẹ̀sìn wọn lọ ṣe náà wọn. Ọ̀gá Abúlé Sars, ọ̀gá Oche náà mi alábùbá àzìmá,
wọn ò ṣe yí lọ́wọ́. ó jẹ́ pèsè àṣẹ ní abẹ́ òfìtú wọn ò ṣe fi ọdún. ó kárí scorpion. ẹ ṣe ń gbogbo gbà ẹ kú àgbo tí ìwà òkúnlé bá àṣẹ wọn láti tó tọ́jọ́. ẹ̀yin ìjọba àṣẹ bẹ́ẹ̀ gbẹ́dá nínú ẹ̀yìn ewu. àwọn ṣe ń chanẹ̀ àwọn tàmúdá àwọn ṣe ń chanẹ̀ àwọn tàmúdá ó yẹ kí ká tó láti gbà. látòrí rẹ́gọ̀ mi jọ kò gbogbo orí gíráàtì ti kọ̀ lọ tó sábàá rẹ̀ tó. Abiodun SARS. alágàsá ìdí mẹ́ni bí ìbúlé ń gbé ìgbà sóde. mẹ́ni bí ìbúlé ń gbé ìgbà sóde o. èèyàn kún lé ọmọ o. ó ṣe important kò kára ó gbà bó ti ẹ̀tọ́ ọdún kan lórí sínú ẹ̀ ó mọ̀ àjọlọ nàìjíríà mọ̀dẹ̀ ọ̀rẹ́ màṣẹ àwọn ọdún kan yẹn ó wà ń bẹ̀ important èyí bá a sí ọ̀sẹ̀ tipẹ́tipẹ́ láti ilé ìwé mi ní Òkúnlé bá a fún ẹ ó kárí important. oṣù àjọngọlọ ni ọmọ ti yẹrù ọmọ ti yẹrù tó jẹ́ ààkí wọn ò ṣe kúnlẹ́kúnlẹ́ ọpẹ́lọpẹ́ Dàpọ̀ Abíọ́dún ọpẹ́lọpẹ́ Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún His Excellency gómìnà Togun State ọlọ́pẹ́lọpẹ́ Dàpọ̀ Abíọ́dún ọpẹ́lọpẹ́ Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún ó ti pọ̀ jù ọdún mẹ́jọ tán ọdún mẹ́ta ló ń dẹrun nísẹ̀yìn ẹ̀rù ìpàkọ́ ẹ̀ ó ti asúkì ìpàkọ́ ẹ̀ ló ti fúrẹ́ṣì ọpẹ́lọpẹ́ Dàpọ̀ Abíọ́dún ọpẹ́lọpẹ́ Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún àwọn Sunday wọ́ọ̀kọ̀ ẹdúdẹ́ ká bàbá iná o gbọ́sì Scorpion ọgbẹ́lẹ̀ ẹ̀pàtì ìgbà bẹ́ẹ̀mọ́ àpò SARS ó ti bọ̀ ọ̀pọ̀ ó ní sọ́wọ́ kí ló ń ṣe o. ẹdúdẹ́ ká bàbá iná o ìyàwó létò àti ọmọ SARS káàbọ̀ láti Dubai ó ṣe kí ló ń ṣe o. jẹ́jẹ́ tó bá jẹ́ mi ní kéré ẹ̀ṣẹ́ mi Cisco tó jẹ́ mi. ẹ̀jẹ̀ Cisco tó jẹ́ mi ní èmi ló jẹ́ ẹ̀sìn jẹ́jẹ́ mọ́sà kó jẹ́ mi lè ṣẹlẹ̀ sí o Fàṣíwà ń gbà kéré tètè o kéré Fàṣíwà ń gbà. Ṣàmù tọ́mọ́ bó bá tèmi ló jẹ́lẹ̀ so abesas ó tètè o. ọmọ Scorpion ìpa tí wọ́n dé. àwọn tó pọ̀ ọmọ wọn ṣe èèyàn pọ̀ ọlọ́fà ń dáná ẹjọ́ ẹjẹ́ ká mú àwọn ẹ̀lẹ́ mi ìyẹn la bí ó bá a tún mọ́ ìgbà sí ìjìnlẹ̀ ẹdún bẹ̀rẹ̀ pàṣẹ. kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn lẹ́mìíràn kú lọ́wọ́ sọmọ náà bá a tún mọ́. Oṣù Miraculous ọmọ wọn mi Sunday wọn ti ná
lẹ́yìn Sunday yọ ọmọ mọ́mì àwọn tó nílé sílẹ̀ ọmọ náà mọ̀ sọ́ àwọn sílẹ̀ ọmọ náà yóò mẹ́lẹ̀ kárí ọmọ mọ́mì náà jẹ́ Sunday gbogbo gbọ́kọ́ ní o àwọn tí gbọ́kọ́ ní ìlú kárẹ́ sọ̀rọ̀ lẹ́rìn mọ̀ ọ̀dún náà bá sọ àwọn tí gbọ́kọ́ ní ìlú ọgbà ọ̀sùnmọ́ ọgbà ọ̀sùn gbàgbọ́. gbogbo gbọ́kọ́ ní ọmọ ya lọ́wọ́. ọgá ẹ̀ Sunday ọmọ ya ọ̀rọ̀ gbogbo tí gbọ́kọ́ ní ọ̀ṣẹ́ náà. afọ ògùtà nọ́mbà gbogbo ògùtà ọgá ọ̀nà ṣọ ọ̀lẹ́ afọ ògùtà afọ ògùtà òmùtà tẹ̀jú sáàìdì ọ̀ṣẹ́ náà lága sáfẹ̀mú. báwo lọ́jọ́ Sunday báwo ni Sunday àṣírí ó ti ẹ̀ṣọ́jù etí èṣe tí ń gan làbágàbà ṣe ń sí kí ọbẹ̀ ẹ máa sọ tó jẹ́ tí ń gangan ìjọ Sunday bá ń ṣe ṣúọ̀ ìfọ̀.